àwọn bàbá tí wọ́n dààmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo ṣàdúrà fún wọn Ọlọ́run bá kẹ́ wọn tààrà. wa fi mu'minin ẹ̀sìn amínú. amúnú lana yawma nalqahu. ìbá ń ṣe amí jákè. wa fi mu'minin amúnú lana yawma nalqahu. bàbá níbi tí ó bá nǹkan déjọ́ náà eégún ò gbọ́dọ̀ gbàtà ẹ kọjá. bẹ́ẹ̀ni. àárọ̀ ọ̀run ó dára ayé ńjọ́ náà. Allah. wa fi mu'minin. èmi lọ́ọ́ jẹ yó. kí ló jẹ yó. eégún wo ni ó sì nàgbà bẹ̀ ń. tí ó gbé abẹ ń. òun náà ò ní dán wò. kò ní dán wò. amúnú lana yawma nalqahu. àfikún tó bá fẹ́ wẹ̀ sí ìsìlámù. a kí wọn. náà. wọ́n kú faradà tààrà. bẹ́ẹ̀ni. nítorí ẹ̀sìn ayé fúnlẹ̀ mọ́ wọn. bẹ́ẹ̀ni. wọ́n fúnlẹ̀ mọ́ wọn. fúnlẹ̀ mọ́ wọn. wa fi mu'minin. wọ́n ya tírà wọn dànù. wọ́n yá. wọ́n kìnnà bọ́lé wọn. wọ́n kì í bọ́. amúnú lana yawma nalqahu. pé bàbá wọn ti ń sọ àwọn tó bí àní ń sọ. bẹ́ẹ̀ni àwọn bàbá. Allahu akbar. àwọn abáyé. salamu wa fi dhikri. ọwọ́ àgbàlẹ́nu ẹ̀ ulaika abayi. ulaika abayi. faji'ni bimithlihim. idha jama'atina ya jarirul majami'u. àtàwọn yàrá sọládùn yìí àtàwọn àrọ́mọdọ́mọ wọn náà bá kẹ́ gbogbo wọn. ulaika abayi. àwọn tí wọ́n wà láyé. bimithlihim. tóbi dórí gbogbo wàyí náà ọlọ́dà kún kí wa ní kẹta yé. idha jama'atina ojú ọ̀nà ọ̀la ọlọ́mọdé apáàtì. jarirul majami'u. bàbá wọn lọ́fà ọlọ́jọ́ ọmọ bẹ dáadáa. àmín. bàbá wọn ẹ̀sà sàdékùn àlàáfíà wọn. àmín. ulaika. abayi faji'ni bimithlihim. vasalofa gbogbo òjòyè. idha jama'atina bàbá àgbà sọládòye. ya jarirul majami'u. ẹ kú ọrẹ tẹ ẹ ta wá. ibi tí n ti ń kéwú túbà. tí bàbá jẹ́ ń kéwú túbà. bàbá wa import aago kan. náà. aago tẹ ma sí mara gẹ̀rẹ́ lánàá. ńláńlá. wọ́n wá donate fún central mosque lánàá. Allahu akbar. gbé bẹ́ẹ̀. àgọ́ alálùbáríkà. ń jẹ àbá kò ní di kí n máa wọ ọrùn aago mọ́ ọ̀rì mọ́sálásí lọ́la ń tiẹ̀. Allahu akbar. bàbá wa lo wisdom tó ga náà. pé a lè máa kẹ́lẹ́ ọlọ́run ká má kẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ilé ọlọ́run. Allah. wọ́n tún ra kan bàǹbà fẹ́mi náà ó wà mí tí mo gan mọ́ nísìn. abẹ́ ṣeun. ulaika abayi. ẹ̀yin lẹ kọ̀rẹ́ẹ̀tì wọn ẹ̀yin ni. bó ti yẹ kó rí nù. bó ti yẹ kó rí nù. mọ́sálásí mi ń tẹ́ fi kọ́lé ní 1 billion. bẹ́ẹ̀ni. ìmáàmù bẹ́ẹ̀ sì ń gọ̀ kadà. ń gọ̀ kadà. ẹ wo ká. ìka. ẹ gbọ́. ẹ gbọ́. mọ́mù tí ó líìdì wọn. bẹ́ẹ̀ni. tí ó kun àdéwájú ọ̀nà ẹ̀ máa bí pé o tún aráyé ò tún wá ní sànú rẹ mọ́. bẹ́ẹ̀ni. àwọn níbi títí ń kírun ń gbádùn kò sí gbádùn. bẹ́ẹ̀ni. ojú bẹ wọn mọ ìwọ. ẹ̀yin rẹ̀ kó sí mọ́tò. ẹ̀ jẹ́ dírẹ́fà ò jẹun ọ̀nà lẹ́kù sí. toró yìí ó kọ àtẹ̀kù àtọkọ̀ ìgbẹ́. ulaika abayi. wọ́n tún wá ara tèmi náà. wọ́n ra ti bàbá náà. wọ́n tún wá lẹ́yìn tó install ẹ̀ kí n má san kọ́bọ̀. bẹ́ẹ̀ni. mọ́sálásí ní òsán ọ̀ọ́ni mọ́sálásí ní òsán kọ́bọ̀ àwọn ti dálẹ̀ kì í máa ṣàgótọ́ ni pé kọ́lé bíi etí tiẹ̀ o èèyàn má tẹ̀lé wá de. faji'ni bimithlihim. mufti ọ̀rí náà kanu lè mí ni. idha jama'atina ya jarirul majami'u. wọ́n máa síta fáamọ́ ni. wọ́n máa sí máa ní. ẹ mà ṣeun ẹ tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun. ndọ́ta sí láìbírì wa láìbírì wa. odidi tíra tí ẹ kọ sí lárúbá àti ìbólẹ̀ kó wa rẹ́gẹ́dẹ́. kó wa rẹ́gẹ́dẹ́. láti Kaduna. láti Kaduna. àbí ẹ tún wá fún wa ní
ẹ tún wá fún wa ní píríntà tó fún wa. ẹ tún fún wa ẹ ṣeun. èyí ó máa ronú òdì wọ́n ti ní sọ̀fẹ́ ká ní ni àbí kí là níyàn rẹ̀ gan. àbí ọ̀rọ̀ àrò nípìn. a ṣe mítìnì àwọn búkálà àjọ kú rẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ni. àní fowó sápò lòdì àní fún àáfà lóde mọ́ fàáfà lówó ìgbà náà ń kọ́. làfà bá ń ga sí i. ṣé wàá rí gbọ́dọ̀ tí ní ẹ máa rà àbí kí lè fẹ́ fún àáfà nù tọ́lọ̀ ń fún yín wọ́n mi máa razaqnahum yunfiqun síbi out of lọ́lọ́ ń sọ àbí kò ní kó gbé ẹ̀ kalẹ̀ nínú tó fún yín ló ní ẹ fún wa ló ní ẹ fún wa. àmì jèrè àbí bẹ́ẹ̀ yóò sì náwó ọlọ́run ó gbà á yóò náwó ọlọ́run fọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ yóò ná o. ulaika آبائي فجئني بمثلهم. bàbá nígbà tí mo ọ̀dà fún wa kó kó mẹ́ta wá kó mẹ́ta wá. wọ́n sì rú ẹ̀ nínú ilé mi tí wọ́n ní rí mọ́ṣáláṣí Allah. wọ́n sì wá rí mọ́ṣáláṣí tí wọ́n rí nínú ilé custodian central mosque. Allah. Allah. ó nu ó nu o. wisdom. àtìdálẹ̀ wa tún lè ṣe. إذا جمعتنا يا جرير المجامع. èèyàn ṣerú ẹ̀ kó lè bá a là lọ́dọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ ni. èmi lè láàfọ̀ máa ṣe tẹ́ ẹ̀ bá dá ọjọ́ tọ́jú rẹ mọ́ àbí. ó láì tẹ́ ẹ ti gbọ́dọ̀ bá àfa náà ó sì lójú iṣẹ́ tó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni. àfa ṣe ṣe town council àbí. ṣe security. ẹ̀ sì ń rí àbí. àwọn àwòfà ọ̀rọ̀ fàáfà jẹun ìmọ̀mù tí ó kírun wọn ni kó máa gun tipa kó máa kó títì ilẹ̀ ojú títì àbí. sọmọ dọ̀bọ̀. wọ́n lè tí kò lẹ̀ tọ̀dọ̀ tí a. kódà ẹ má bà kéwú jẹ́ bẹ́ẹ̀ ni. bàbá mo kí ẹ ṣe é bàbá kí ẹ ṣeun. ẹ kú sítọ̀ lámọ́ ẹ sítọ̀ lámọ́ ẹ ni sì mọ́ ni. yóò sì máa dá sí i ni àmín. ọ̀nà pẹ́ fẹ́ kí ẹ̀sìn ó dáa àmín. آمين. lọ́jọ́ orí ifá bẹ́ẹ̀ ni. akrim أكرم بقوم àwọn ìjọ tí a bá gbé Kùránì rù lágbèrú. wọ́n ní ẹ pọ́n wọn lé أكرموا القرآن tẹ bá travel tẹ rí aago tó dáa ẹ ra wálé fún ẹ ra wa wálé fún ọ. ẹ ra sọ wá fún ẹ wa ra wá fún ọ. ìmáàmù ìlú ni ìmáàmù àdúgbò ó gbọ́dọ̀ bọ́ kó nù ronú kí ni wọ̀rọ̀ yìí di bẹ́ẹ̀ ni. أكرم بقوم ó gbọ́dọ̀ bọ́ kó nù ẹ̀ ó gbọ́dọ̀ bọ́. أكرموا القرآن ọlọ́ọ̀gbẹ́ yín níyì وهبوا له الأرواح والأبدان. lọ́sọ̀rọ̀ yìí ẹ kú náwó mi ẹ kò náwó. gbogbo àṣeyọrí ọkùnrin there must be a reasonable woman bẹ́ẹ̀ ni. akin. torí mo rí pé ẹjọ́ sẹ́ni bẹ́ẹ̀ ni. ìmọ̀ràn ló أكرم bàbá ní bẹ́ẹ̀ ni بقوم torí ẹ̀ sọ lórí ibú أكرموا القرآن. mo sọ yìí tọ́ba sàwúrú àwọn ò ní sọ o bẹ́ẹ̀ ni. a máa sọ dáadáa rẹ̀ àmọ́ lọ́wọ́ sọ lẹ́sàn aburú rẹ̀ وهبوا له الأرواح والأبدان. àbí níbi aburú tẹ̀ fẹ́ kó da fàáfàá Bẹ́ẹ̀ni. ṣẹbẹ́ yọ jákà tẹ̀ lé gbé fún lè mọ́ mú yín ẹ gbé fún un. àwa kọ́ àwa ti dá yín kọjá rárá o. rárá. ṣùgbọ́n ọmọ tí ń kásámú fún yín tí ò ní láárí ẹ wá yọ jákà lọ́fà ẹ gbé jáde kó nú ọ̀fà bẹ́ẹ̀ ni. ọ̀ ní ládàá ọ̀ ní ládàá. ẹ̀yin ọlọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọlọ́tẹ̀. èyí ṣe mọ kí ásámù ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́. kó mọ̀ pa 10,000 ẹ fún wọ́ọ̀dún alẹ́ rí ni وهبوا له الأرواح والأبدان. kọ́mú قوم قد اختار الإله قلوبهم ليصير منهم
غرس الهدى بستانا. jama Naam. ẹ dá mi lóhùn Naam. ẹ gbọ́ asbáàbù usnil khatima kí ni tí fúnni ní àtúbọ̀tán dáadáa wọn fẹ́ tú lálẹ́ Ní bàbá fẹ́ tú lálẹ́ yìí. bọ́ọ̀ bá ti ní àtúbọ̀tán rẹ̀ ó dáa. Yóò dáa. جعلوا كتاب الله فوق رؤوسهم ليكون نورا baba في الظلام فكان. tí o bá ń ké fún wa pé àwọn bí ọ̀rọ̀ ó já sí Àwọn ibi tí ó jà. tíra ju ìwé ọ̀rọ̀ ó já sí fún wa Bẹ́ẹ̀ ni. ṣèbí tíra sùn àti òwò náà àti iṣẹ́ tí wọ́n fi wọ̀ náà Bẹ́ẹ̀ ni. Ó ṣàlàyé wọn. èmi lè wá ń sọ yìí Kí là ń sọ yìí? ọ̀rọ̀ Islam nígbà míì Naam. objective ni Bẹ́ẹ̀ ni. tó ṣe pé abc ọ̀tún ẹ̀yẹ tó gbà bọ́lọ̀ bá ti pè fún ọ. Bẹ́ẹ̀ ni. ليكون نورا في جميل. الظلام فكان. bọ́ọ̀lù á sì ní àtúbọ̀tán gidi. Bó la ṣe ní. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ jẹ́ tí ẹ bá mi ká lọ. بسم الله الرحمن الرحيم. ọ̀hún sọ̀fìn kí n jọ. إن العاقبة للمتقين. ó jọ pọ̀ ń sọ̀fìn kí. إن العاقبة للمتقين. mo kí sọ̀fìn yìí láì tóóró alábòjútó ẹnjìnì àti gbogbo wáyà. Bẹ́ẹ̀ ni. Bàbá kí n. ẹ kú ètò. Bàbá lẹ kú ètò. إن العاقبة للمتقين. ìwọ àti mọ́mú ẹ̀. إن العاقبة للمتقين. àṣì àkọ́kọ́ Àkọ́kọ́. ọmọ gíga àdókò yìí. Bẹ́ẹ̀ ni. àṣì àkọ́kọ́ ń bẹ bàbá Naam. ìyá ìyá tẹ bí chief imam ẹ mọ̀ kú àtijọ́ bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ náà nì Bẹ́ẹ̀ ni. ọdún ìjàjọba délé ọ̀la. إن العاقبة للمتقين. gbàtà wọnú ọkọ̀ gbàrà mo á sọ fún mufti mo nínú tó dùn máa bá aṣọ ládùn èjì lọ́fà tí ẹ kó wa ní wáàsí tí wọ́n máa gbọ́ mo á repeat ẹ fún nínú mọ́tò tí ó dùn máa jù nù a máa wù àtẹlẹ ni Bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí wọ́n jọ máa wù á ìwọ́n tó fẹ́ kí wọ́n sí ọmọ ẹ̀yìn rere Ọkùn tiẹ̀. bí tọ́lọ̀ bá sí ọmọ ẹjọ́ àlìkìyàmọ̀ Bẹ́ẹ̀ ni. bí tọ́ fẹ́ bá ààrẹ náà nù àdínásù máa mọ àbá ẹjọ́ àlìkìyàmọ̀ ẹnìkan ló wá bá nàbì Sallallahu alaihi wasallam. sẹ́wọ̀n kí wọ́n máa gbé alẹ́ nu ojú àwọn Bẹ́ẹ̀ ni. àfa Bẹ́ẹ̀ ni. olúwa nàbì ẹjọ́ àlìkìyàmọ̀ ta ní dúró tì Ta ni dùn ó ti ọ̀dọ̀ ta ni wà. ànábì tó lọ́n fún ní ọpọlọ olùgbogbo tó bá fẹ́ ẹni tó bá yàn láàyò náà lọ́ọ́ dúró tì ẹjọ́ àlìkìyàmọ̀ tó bá sèmi náà nínú ìjọba lọ́ọ́ rẹ̀ káṣí pé nínú àwèrè ní ọba rẹ̀ láàrin àwèrè ó yà pẹ̀yìn dà wọ́n tó fẹ́ kí wọ́n sí ọmọjọ́ olóríire Bẹ́ẹ̀ ni. ìwà sí là ń ṣe náà ìkùkù kàn wọ́n tiẹ̀ Kọ́. ọmọ ọtí lọ ládùúgbò báyìí Bẹ́ẹ̀ ni. ń sì ń gbọ́ náà Ẹ̀. àti gbó Ẹ̀. wọ́n abẹ́ wulẹ̀ Bẹ́ẹ̀ ni. torí wèrè tí ó yà kó wọ́n bá ṣe gbá mú Ẹ̀. kó lè bá ọkùnrin ṣe é dì mú Bẹ́ẹ̀ ni. kó lè máa yọ kó tó fi ọ́ìlì rárá Ó fi rárá. wèrè ọlọ́ìlì إن العاقبة للمتقين. ẹ bá ń sọ bẹ́ẹ̀ ni إن العاقبة للمتقين. bàbá Bàbá. wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ Náà. tí ó fún yẹn ní àtúbọ̀tán gidi Ìbọ̀tán gidi. iqamatu tawhid lillah Allah. àtàwhídù ìmúlọ́kan Ìmúlọ́kan. ìmúlọ́kan ṣoṣo Lọ́kan ṣoṣo. iqamatu tawhid lillahi ta'ala ká gbé fún ìjọkan ṣoṣo Bẹ́ẹ̀ ni. ká gbé fọlọ́ yanyan Fọlọ́ yanyan. mọ́wọ́ yín mọ́wọ́ ọ̀hún tó bá gbóná ọlọ́run ni Bẹ́ẹ̀ ni. tó bá tutù ọlọ́run ni Ó ní. tó bá le òní Ó ní. tó bá dẹ̀ òní Ó ní. bọ́ọ̀rí ṣe òní Ó ní. bọ́ọ̀rí ṣe òní Ó ní. bọ́ọ̀rí bí òní bọ́ọ̀ tí ì rí bí òní Ó ní. àtàwhíd
ìgbàlọ́kàn ṣoṣo káwá gbé fún ta ni lillah. kí ló ṣe ẹ́ kí ló ń ṣe ọ́. kí ló tó ń yajú lé káàkiri kí ló bá ọ. kí ló ń rí lù ọ́. Saifuddin khairu zaman. khayru zamani fala yaji'u bisur'atin. kí ló bá ọ. kí ló bá ọ gan. Mabruk téèyàn fi gbà láti lọ mú nǹkan mímọ́ lọ. jẹ́mọ́ gbogbo tó bá fi kún ọlọ́run sótú ọlọ́run. sótú ọlọ́run. nígbà tó lọ́run bá ti ń jẹ́ pípé gbogbo nǹkan yòókù náàkìs ó dínkù ní kò tó ọlọ́run. la taqnatanna. tọ́lọ̀ bá fi ń jẹ́ ọ̀kan gbogbo tó wà láyé kò tó ọ̀kan. kò tọ́kan o. idha zamanu nabaka. ẹ jẹ́ n sọ fún yín lónìí ohun tí ìjẹ́ kéèyàn mú ọlọ́run lọ́kàn tó kárí ni. bẹ́ẹ̀ni. àwọn kan bẹ̀ ni alifakiru. bẹ́ẹ̀ni. bóyá ọtí ìlówó. ọtí ìlówó. dákun ṣé wọ nìkan lọ ní. àbí. bàbá ṣé wọ nìkan lọ. ẹni tí ó torí òsì lọ wá ọlọ́run míì tí ó sìn. tí ó sìn. owó nìwọ ò ní owó lọ ní. kí ló fẹ́ kẹ́ni tí ò bímọ ó ṣe. kí ló fẹ́ kó ṣe. ẹ gbọ́ mi ni. bẹ́ẹ̀ni. àwọn èèyàn tara owó. tara owó. pé a fẹ́ níláárí. a fẹ́ lówó iná. àwọn apin ọlọ́run ká yẹlẹyẹlẹ. wa idha naba. ó wà lọ́dọ̀ àwọn Òṣùgbó. bẹ́ẹ̀ni. ó lọ ṣètẹ bọ́ mi. gbogbo ẹ ló ṣe. ìjọ ọdún àgbo rẹ ni ó ga jù. ni ó ga jù. wa idha naba. fallahu qad yakfika. àmọ́ wá sọ la ilaha illallah. tàbí wá sọ àmọ́ sọ ìsbátù rẹ̀ pẹ̀lú ọkàn wa. kò ní jẹ́ pé lẹ́nu láti máa sọ ẹ̀gbọ́n tí wí. bàbá ń sọ lẹ́nu la ilaha illallah káwọ́lù nìyẹn awinu àmọ́ tí ń jẹ́ iṣẹ́ ni tó bá dọ́kẹ́ èèyàn ṣé bọ́ọ̀ ti wí lẹ́nu sọ dọ́kàn rẹ pé ọ̀kan ọ̀sán lọ́nà lóòótọ́. khayru zamani fala. ẹ dákun ẹ ti lọ mọ́ṣáláṣí tó wá di oúnjẹ mọ́ra sẹ́ni tó fẹ́ lọ pè sí òtó sọmọ́ ni. wà ní Allahu Akbar n tó wà lára rẹ̀ ń ṣírìkù ni. ẹ tẹ̀lé mi jèrè. lọ́wọ́ àṣì ó tó dé gbàdí. khayru zamani. kìlọ̀ ń bá ká. fala yaji'u bisur'atin. bàbá jíjẹ ni mímu ni wíwẹ̀ ni sísà ni èwo ló lè yí àkọọ́lẹ̀. téèyàn ó kú bàbá wọ́n sì mọ jẹun dè ní díẹ̀ wọ́n já ètò fi kọrùn ẹni tó sì ní ló ti kú dálẹ̀ nínú ẹ̀jẹ̀. Allahu Akbar. wal baydu sawfa. jẹ́mọ́ ẹ̀ ní nam ni. yasiru yawman dika. ẹ lọ gbà ẹ gbà yányán dẹnu yín bí ọlọ́run ọ̀kan ni. ẹ gbọ́ la ilaha illallah ma'rifatu bil qalbi wa qawlu bil lisan wa amalu bil jawarih. ọ fọkàn rẹ gbà pé ọlọ́run ọ̀kan ni. ẹ tẹ̀lé mi ní. Allah. wal baydu sawfa yasiru yawman dika. olúwòrò mo lọ wí. mudhi araftullaha lam ara ghayra. ẹ̀yin Sufi. jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá rí ọlọ́run tí ò gba tító pẹ̀lú ọlọ́run yóò kà àbùkù. kápẹ́ ní lóòótọ́ ni kálukú rí ọlọ́run àtúnímọ̀ lé orí búká. sí wọ́n ń tẹ̀lé mi. wa kadhal ghayru
عندنا ممنوع. jama náà adé Muhammad sallallahu alayhi wa sallam. dá mi lóhùn inna Allah ta'ala harrama ala nari man qala la ilaha illallah yabtaghi bidhalik wajha Allah. gbogbo ẹ̀dá tó wí la ilaha illallah gbọ́ náà khalisan mukhlisa Allah tó sọ khalisan pẹ̀lú ọkàn tó mọ́ yányán tó máa yányán tó wí dénúdénú tó dénú ẹ̀ tó wá wí tó wá ní ọlọ́run mo ti síwájú rẹ mo wojú rẹ Allah iná ọlọ́run dé ìwọ̀ fún kojú Allah. ṣèpọ́nà yíyan bẹ́ẹ̀ni kì í ṣe tẹ̀ wí tàgbọ́n tẹ̀ wí mọ́ ọlọ́run lẹ́yìn pé bẹ́ẹ̀ ni bóri yín dàrú báwọn àbí lagilagagilalagu lagilagagilalagu ọlọ́run lagi mórí rẹ̀ o àbí sọ́nà lẹ́yìn pé mi wèrè báwọn. tí wọ́n ti yó wọ́n tẹ́ ti mú ẹ lẹ́ bẹ́ẹ̀ni yẹ́n lẹ́kẹ̀lẹ́kẹ̀ àbọ̀ ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ṣe wí nù wọ́n ti wọ́n ṣe kámọ́ ṣahada faramanahu la ilaha illallah tó ti di pé ẹnu yín yá jù ẹ tún pause bẹ́ẹ̀ni ẹ tún tún gbé ẹ̀ tó tún gbé torí tó bá yá ẹnu ò mọ̀ rẹ yóò máa rí bẹ́ẹ̀ ni bá ti ń réhùn aráàfin rẹ̀ ò ní pé mọ́. òní pé wọ́n olè tí wàá rí ẹ̀dà wóró àbí wọ́n ní la ilaha illallah kẹ́sì 1000 tàbí mú tẹ̀sùn báyà wá ìbá mú kẹ́kẹ́rù kan mú tọwọ́ rẹ wá. láàrin ìṣẹ́jú mẹ́ta fanawa náà jẹ́la ó parí náà nù. مذ عرفت الله لم أر غيره alábòsí ni ọ وكذا غيره alábòsí ni ọ. عندنا ممنوع. jẹ́mọ́ irọ́ àbírọ́ àbí tó sọ fẹ́ ni ó wà lẹ́gbẹ̀ẹ́ rọ́bì àtúlẹ̀ àdàwíyà ìdáwíyà rábì olóko màmí bẹ́ẹ̀ni àmì lẹ́nìkan bá ń pèrún ó pèrún bàdùbà ashhadu an la ilaha illallah rọ́bì àtúlẹ̀ àdàwíyà wo ni ó wò ó tí mo ṣe lẹ́sẹ̀ kan sí di. يا حبيب القلوب من لي سواك ó ní mo pè wọ́n tí ọkàn mi fẹ́ràn jù. ارحم اليوم مذنبا قد أتاك. níjọ́ tí ìfẹ́ ọlọ́run bá gùn orin tí mo fi pè ọlọ́run. يا حبيب القلوب mo ń lé. من لي سواك ìhámìlì yóò wọ̀. ارحم اليوم مذنبا قد أتاك. èyàn máa kí ó. ارحم اليوم مذنبا قد أتاك. kí ló tún wí ọmọ mi. أنت سؤلي وبغيتي واعتمادي قد يأبى القلب أن يحب سواك. ó ní kò pọ́sibù fún ọkàn mi. fún ọkàn mi an yuhibba siwaka. kó fẹ́ràn nǹkan mi lẹ́yìn wọlọ́. lẹ́yìn rẹ̀ ọlọ́run torí pé o fẹ́ dé èèyàn àwọn fi ẹlẹ́dẹ̀ẹ́ ṣe àṣejẹ fún ọ. ní sáàsì jẹ́ fún ọ orí ajá orí ajá 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 ní n fọ kù. olódùn nǹkan méjì tí mo dákọ yàtọ̀ sí jíjẹ wọn rírì wọn gan lálùbáríkà. kò lálùbáríkà rọ́bì àwa wò báyìí ó wò ó báyìí wọ́n máa sábà onílé yìí orírun pé wọ́n níbo ni ọ̀sẹ̀ rí pé ó ló sì pè rún débi la ilaha illallah ó kankan ò ṣẹlẹ̀ ó kankan ò ṣẹlẹ̀ ó ní tó wí òdọ́kan rẹ̀ kò dọ́kàn rẹ̀ ó ní ẹni ó bọ́lẹ̀ ó kàn gun sóró lọ ni Allah bó ṣe bẹ̀rẹ̀ tó débi ashhadu an la ilaha illallah tó débi wù sóró sì wó kalẹ̀ Allah kí ló dojú ọlọ́nkọ tí ò ní dilẹ̀ àbí يا منايا kí lẹ̀
lẹ̀ ń bá ká. وبهجتي وسروري طال شوقي متى يكون لقاك ليس قصدي من الجنان نعيما غير أني أريدها لأراك. Ọlọ́run jẹ́nà tí ń tọrọ kì í ṣèdàkùn ní wá níbẹ̀. غير أني ó ní wọ́n Ọlọ́run tí ń sìn tí ń rí ọ wọ́n sì láti jẹ́nà láti rí ọ èmi ń tọrọ àlè jẹ́nà ojú rẹ̀ mo fẹ́ wò. أريدها لأراك. kí ló kà wọ́n kan pẹ̀lú ìgbádùn kí ló kà wọ́n àwọn tọ́lọ̀ ń kẹ́ tí ó sì gbádùn mẹ́ Ọlọ́run kan fún ẹni tó fún ẹni wọn ò rí lò Ọlọ́run ti jẹ́ lógún kọjá kí wọ́n jayé lọ ń máa ń jayé báyìí ni wàá rí ni bó lọ wíjẹ. غير أني أريدها لأراك. ọmọ mi bó lọ wíjẹ rẹ. إن عرفانا ذي الجلال العز أترجو أن تكون رفيق قوم. أترجو أن تكون رفيق قوم لهم زاد وأنت بغير زاد. ẹ jẹ́ kọjú sí mi ẹ jẹ́ fi gbólóhùn yìí tẹ́ fi ń tú ayé jẹ. أترجو ṣe fẹ́ jọ ẹ tó lọ báyìí. أن تكون رفيق قوم. tí ìbọn ṣe sẹ́ńtúrì tí a ta ń lò yìí àwọn alùlá ilaha illallah ẹsẹ̀ ní tí máa mutí nínú wọn. àwọn tẹ́ ẹ gbé síwájú tẹ́ ẹ fi wọ́n dẹ́rù bàrà yé sọ́nà orí ibú tẹ́ rìn lẹ́yìn rìn sọ́nà orí ibú tẹ́ yín rìn làwọn rìn. kẹ́ máa jó mùsùlùmí láàyè. wọ́n tún gbé torí atẹ́gùn èyí ni ìpèsè ìṣẹ́gun ńlá níwọ̀n tó gun ń jà. أترجو أن تكون رفيق قوم. tẹ́ ẹ bá ń kọ́ lọ́n sí amáwọn ẹni rẹ̀ àfi ká rìn ọ̀nà àwọn ẹni rẹ̀ bẹ́ẹ̀ yóò rìn ọ̀nà wọn kò ní débi tí ẹ dé. لهم زاد ṣé bẹ́ẹ̀ ti rí lẹ́yìn rí. وأنت بغير زاد. ẹ mú tí ẹ ń sùn ní títì. mọ kékèké ẹ wá gbó ẹ fẹ́ mi lálọ́ báàgì. ẹ sì fẹ́ jọ wọ́n. لهم زاد bàbá bó lọ wí. وأنت بغير زاد. ìbọn yìí bá níbi òní ṣòfò. أترجو أن تكون رفيق قوم. bó lọ wí. لهم زاد وأنت بغير زاد. لهم زاد وأنت بغير زاد. أترجو ṣé ẹ fẹ́ jọ wọ́n. tí mo ń sọ yìí àwọn alùlá ilaha illallah ìbá fún afa gẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ayé ń bẹ̀ yẹn. أن تكون رفيق قوم ejiko dáadáa. لهم زاد وأنت بغير زاد. jẹ́mọ́ ẹ̀ tẹ̀lé mi. نعم. àwọn tàwí rọ́ọ̀bì àtúndàdà wí tí mo ń sọ yìí. tí mo ń sọ yìí sẹ́yìn. bàbá ìborí tí mo ń dà borí tí mo ń ṣàdúrà tí mo fi bẹ̀rẹ̀ lọ́hùn tó bá sílẹ̀ tó ní kó rẹ̀ jù díẹ̀ báyìí ọmọ náà wà á tẹ̀ borí kalẹ̀ yóò sì gbé ẹ̀rí sánmà. ohun tí àwọn ọmọ ẹ̀sìn ń wá ó ní karama. mo fẹ́ kẹ́ gbọ́ mi yé lálẹ́ yìí karama là ń wá káàkiri bó lọ wí. أترجو أن
takuna rafiqa qawmin. àfọ́sì ó ti já wa ní koro ẹ̀yìn bẹ́ẹ̀ni. oníkún sahibal istiqama la talibal karama. tọ́ba fẹ́ kọ́ náà máa ṣe ń tọ́ ọba fẹ́ lójú ẹsẹ̀ kún sahibal istiqama dúró déédéé pẹ̀lú ọlọ́run náà. pẹ̀lú ọlọ́run náà. ẹ̀ ṣọ́gun bẹ́ẹ̀ni. báàrin ẹ̀dá pẹ̀lú ọlọ́run bá dùn tán tó dùn tán. kò sí tọ́ fẹ́ tí ò ní fún tí ò ọ ní fún ọ. la talibal karama. karama lẹ́ ń wá bí kẹ́kàn ṣe bí kíkan bí àrókùndéjò kẹ́lẹ́ dúró lórí omi nkankan ta ni èmi ni àbí. èmi ni irọ́ ni irọ́ ni. àrókùndéjò ti kún bẹ́ẹ̀ni. tẹ̀síwá kíkan ní ṣe débẹ̀ ọ̀hún. àbí agbọ́n kóminú rẹ̀ ó di ẹ̀jẹ̀ Kó dẹ́jẹ̀, irọ́ ni irọ́ ẹ ni. ti fa ẹ̀jẹ̀ adìẹ sínú sìríǹjì ni Bẹ́ẹ̀ni. ẹ wá tẹ̀ sínú rẹ̀ ẹ sì. kò sí irọ́ ni gbogbo eléyìí kò sí irọ́ ni irọ́ tààrà. irọ́ ni wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ tiẹ̀ mú lọ́nà ní yé mo dáná wọ́n ní pọ̀ nílẹ̀ àkàyè. dáràn kankan. fa inna nafsaka mutaharrikatun fi talabil karama. Allahu akbar. tọ́ba wa karama kakọ fẹ́ ṣe bàbá kan fẹ́ ṣe bẹ̀bẹ̀ káàkiri Bẹ́ẹ̀ni. ẹ̀mí rẹ̀ ó máa dààmú ọjẹ yìí ọmú yìí Bẹ́ẹ̀ni. ọlò yìí Bẹ́ẹ̀ni. ọfẹ yìí fọṣẹ Bẹ́ẹ̀ni. ọkórìbọgbá Bẹ́ẹ̀ni. ọlọwẹ nínú odò Bẹ́ẹ̀ni. ọgbẹ ẹja mi ọkọgbẹjẹ lórí karama. torí karama ọsàsọsẹ gbogbo kòkó kunlé rẹ bẹ́ẹ̀ni. ọmọ dààmú bẹ́ẹ̀ni. bọ́ọ̀ bá ti fi kan wẹ́dá ntí pé ha ètò gbọ́dọ̀ di mi nkọ̀pìlìtì ọ̀ tún padà sínú ilé bẹ́ẹ̀ni. irọ́ àlọ́ wákàtí méjì léwẹ̀. wọ́n gbà létí njọ́ kan. Atariju an takuna rafiqa qawmin. ó ní wọ́rọ̀ búkà ọlọ́run ọba rẹ yùtọ́ ní búkà bìlì istikọ́ọ̀mà Allah. ṣùgbọ́n tó o bá dúró dédé tó ọ̀rọ̀ náà ṣe tọ́rí sí. fún ọlọ́run ní o máa invite rẹ bẹ́ẹ̀ni. pé kí ló fẹ́ ṣe kí n bọ́ sí kí ló fẹ́. bí tọ́nà tó bí a kú sínú ẹ̀, ní òjì á bá jájìjájì lọ wọn. bẹ́ẹ̀ni. wọ́rọ̀ búkà ẹ̀gbọ́ yùtọ́ ní búkà bìlì istikọ́ọ̀mà istiqama. tọ́ba athabat tọ́ra yìí sin ọlọ́run dáadáa tán Ọ̀rá ìsìn. tọ́ra yìí wọlé sọ́lọ́run dáadáa tán Wọlé sí la. ọlọ́run ní o máa wá ọ. yóò máa wá ọ. ẹrú mi kí ló tó fẹ́ kí ló tó fẹ́. Salma tasa Allah. béèrè tó o bá fẹ́. be making fún ọ. àkàndé bẹ́ẹ̀ tótó bá sùn tó bá wò ní sè pé lọ wò báyìí. ọlọ́run sì ti ju wa ó ti tì náà ó ti tì í náà nù. ẹ wá lọ sùn làpálàpá nínú ẹ̀, iná joyin pa bẹ́ẹ̀ni. kí lè kó jọ àrà tó bá sẹ́lẹ̀ kan ẹni tí o ti dé mọ̀ ká wa ni mú káyọ̀ kí ló fẹ́ ṣe o ẹ̀, tí mo sì wà níbí àbí ta ló ń sọ. lójó bá ń fẹ́ tẹ́ǹtì ká gbogbo kòkó àmàlà iyán ọmọ sí tọ́sí. ó dà sùn wúlébú ó kó bẹ́ni tí ń ṣèdánwó ẹnu rẹ̀ gba mú káyọ̀ náà bá dàgbẹ́ gínú. àbí ta ló ń sí tọ́sí la. ó ní mú káyọ̀ tí mo wà ń bi ọ̀rọ̀ asọ́gbọ́n nu ọ̀ tí ì tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ẹnu tí ó bọ́lọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò ẹ̀gbọ́ ọmọ mi bò lọ wí jèrè. Fama laka laysa ya'malu fika wa'zun wala zajrun ka'annaka min jamadi. jama ẹ̀kẹ́ ìdí yóò fi ní àtúbọ̀tán rere nìkan o bẹ́ẹ̀ni. asbabi husnul khatima ó wà ní ẹlẹ́ẹ̀kejì atakwa Allah. pàtó ti fi atakwa tí márífà tó àlẹ́ kò ní jẹ́ atakiwa láì má ẹ má kí o bá má Bẹ́ẹ̀ni. takiwa láì ọ̀tọ̀ ọ̀tọ̀. tó a ti di atakwa ó ti dúró sí pé aláwọ̀ náà lọ sọ. bẹ́ẹ̀ni. Fama laka laysa ya'malu fika wa'zun bó lọ à ń kéwù wala zajrun. atakiwa láì ntí o bá yí ọ béèrè eré ní. kí ló dé tẹ̀sí máa ń ṣáájú kẹjẹ lè mọ́mú tẹ̀ kí o dojú àmì náà bí. ẹ̀ wá ń fagídí jẹ lè mọ́mú kan ẹ̀, yóò máa kírun gbogbo ẹran máa kọjá wájú wọn sáfù tí ò pé méjì àbí. mọ́ṣáláṣí orí ibi tí ń rùn wọn kàn tó gilẹ̀ Allahu Akbar lẹ́kọ̀ọ́ ló wá ń yọjú tó pa kó sórí kọ́tà. sálámà lójijì ìgbà tí nǹkan burúkú yọ sí yàn. wala zajrun ka'annaka
كأنك من جمادي ولا زجرا كأنك من جمادي. àfọwọ́ tẹ̀síwájú Naam. ó ní aslu takwa al-abdi ìpìlẹ̀ tó lè mú ẹrú bẹ̀rù ọlọ́ kí ni ìpìlẹ̀ rẹ̀ Kí ni gangan ìpìlẹ̀ rẹ̀ gan? ẹ̀gbọ́n wà ní ìpìlẹ̀ rẹ̀ Naam. an yaj'ala baynahu ẹ̀gbọ́n wa bayna ma yakhsha'u min rabbi min ghadabi Allah. ẹ̀gbọ́n olùkẹ́yìn ó máa gbé sáàrin ẹ̀ òun gangan àti ọlọ́run Àtọ́lọ́hún. ohun tí ó máa páyà bíi kí ni min ghadabi ìbínú ọlọ́run Bínú Ọlọ́run. tẹ́ẹ̀dá bá bẹ̀rù bínú ọlọ́run ni Tó kò ní lè ṣe aburú láyé Bẹ́ẹ̀ ni. àmọ́ lápá àrí àwa rí fín Àrífín. bọ́ọ̀ bá sì wá rí ṣùgbọ́n ọ̀ràn tó bá tiẹ̀ jẹ́ rí Àbí ọ̀rọ̀ tó kàn sí. ọ̀ràn tọ́lọ́run kàn sí tọ́lọ́run kàn lábùkù. Allah. èyí gbọ́dọ̀ bẹ̀rù bínú ọlọ́run Èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ. ẹ gbọ́ Naam. wọ́n sákàtì ìbínú ẹ̀ ní Allah. lọ́rọ̀ máa ṣe báwọn kíkí ó lè bá yé èèyàn ní. Bẹ́ẹ̀ ni. àátún bẹ̀rù wá ìkọ́ bìhì ọ̀ bẹ̀rù ìjìyà ọlọ́run. Jìyà rẹ̀. bàbá Naam. ẹnìkan sì mọ iye ọmọ ogun ọlọ́run àfọlọ́run Bẹ́ẹ̀ ni o. ọlọ́gbẹ́ sọ́mọ ni ó ya sọ́mọ lè má ya Lè má yà. ọkàn gíra rẹ jẹ ni Bẹ́ẹ̀ ni. ní ahọ́n báyìí aró sì ní ọ ní ìsìn Wàláì. ó kàn sí ọ̀nà ikọ́ ìyá kan nù Bẹ́ẹ̀ ni. ee ọ̀fẹ́ kìn ilé tọ́ ẹsẹ̀ bọ́m̀bẹ́ o òfìlẹ̀ wa wá sí lálẹ́ èmi ní báwí láti bí ìjẹfà ní lọ́mí ìjìyà ni kódà ó lè sùn lọ́rùn Bẹ́ẹ̀ ni. bọ́lá bá fẹ́ jẹ ọ níyà kò ní rán yàn sí ọ fúnra ẹ lọ́jẹ̀ra rẹ̀ ń yà Bẹ́ẹ̀ ni. ẹnu lọ́ọ́ fọ́ búrọ́ọ̀ṣì ó kàn bọ́ lérìgì ni Ẹ̀hán. ìwọ sì ní búrọ́ọ̀ṣì tó o máa ń lò tàwọn ń sìgá ni Bẹ́ẹ̀ ni. èyí tẹnu rẹ mú bí ẹnu sọ́fẹ̀lì burúkú ẹni àwọn òyìnbó ti kó búrọ́ọ̀ṣì wèrè kan dé nísìn Bẹ́ẹ̀ ni. ó dàbí ìtàn fi ń fọ táyà ní ilé ọkọ̀ Nílé ọkọ̀. ìyẹn wà á lè kú bó ẹ̀dẹ́kun bó lè yín dọ̀tí tó Ẹnu rẹ̀ wà fún. ẹ̀jẹ̀ ó máa dà yáa tó ń fọ nínú àbọ̀ fẹ́ para rẹ̀ Àbí. àmọ́ sá ó wúlò fẹ́yìn náà ẹ̀jẹ̀ máa jobi bí ìkì Kò lè gbogbo àlàfo yín ti wá dí kò lè kárí ẹnu. o ti gíràn ọ̀dọ́ ọmọ ọdún mélòó Bẹ́ẹ̀ ni. ẹnu rẹ wá mẹ́sẹ̀ rì Gbogbo ìjẹkújẹ ọkùnrin yóò dáa fún yín ìyàwó náà gba kádàrá kò gbọ́dọ̀ mí tí wọ́n fẹ́ sọkọ láyà ìyàwó yà sẹ́mi yóò sẹ́mi. yóò máa ní kódà tí ń díjà wa kì í jẹ́ kí n kíṣì sẹ́rù ẹnu tó mẹ́rin náà ẹ̀ máa tẹnu bọ̀ ẹnu òsì. وتوب مما جنيت وأنت حي. ṣé ń gbọ́n tí ń wí. Nífẹ̀ẹ́ tọ́ mi dùn mí kò yí jẹ́ kí ìṣó. ìwèrè. وكن متنبها قبل الرقاد. jama Naam. èyí ò máa wá ìyọ́nú ọlọ́run ẹ̀gbọ́n eléyìí wọ́n wà fi'lu ta'atihi Allah. ọmọ ṣe tí o fi tẹ̀lé tọ́lọ́run Tẹ̀lé. ìbẹ̀rù ọlọ́run ló jalè wá wá sí báyìí Bẹ́ẹ̀ ni. tọ́lọ́run ọlọ́run la fẹ́ sọ Lábẹ́ sọ. kì í ṣe kàńpé Rárá. olóṣèlú kó wà níbí Nǹkan. wọn ò sì á sì máa pín owó tá a bá rábà ná tán Rárá o. àdúrà là ń pín àbí Àdúrà là ń pín. tọ́lọ́run là ń sìn Bẹ́ẹ̀ ni. gbogbo adáwà sílẹ̀ ẹ̀ tó bá kọ́ dé afúnidájà kó ráìsì ẹ̀ ń kàmpéènì Ẹ̀ ń kàmpéènì. ẹ̀ bá fẹ́rẹ̀ kí kálukú kó tẹ̀fẹ̀ nu ara rẹ̀ Bẹ́ẹ̀ ni tọ́lọ́ nǹkan yìí. tọ́lọ́run kọ́ mọ́ Bẹ́ẹ̀ ni. kùtùgbà tí ẹ bá hà yín lójú agbo ẹ bá lọ hà lẹ́yìn Ẹ lọ hà èwo ni lẹ́yìn. alẹ́ àwò Ah. bàbá rẹ ni ọmọ rẹ yà má fi tẹ̀ yà gbogbo tí kárí yín bá ti wọ̀ ìmọ̀lẹ̀ ò lè sí mi ẹ mọ́ Wálé ò lè sí mbẹ̀ mọ́. bàbá rẹ ni mo sọ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ ni. Rahimahullah. àmín. وتوب مما جنيت وأنت حي. wọ́n ti náà bù máa sí káwá jìnnà sí ẹ̀ṣẹ̀ Ẹsẹ̀ ti pọ̀ jù ó ti pọ̀ jù. bàbá Náà. lára ẹ̀ṣẹ̀ tó gba ayé lónìí Bẹ́ẹ̀ ni. ẹ̀yọ́ mọ̀ mi Bẹ́ẹ̀ ni. wùkúù àtàná kúrì fìlìkùlù Allah. al-inkar Allah. lára ẹ̀ṣẹ̀ tó gba ayé lónìí ni ká Tó gba máa ayé fọkàn lónìí. takura wa Bẹ́ẹ̀ ni.
kọ́ gbin ìbínú sọ́kàn kọ́ gbé sọ́kàn. so nìkan ni tó nìkan ni. èló nígbà sálárì àbí. ń ló wá ran àwọn àáfàá lónìí kò sẹ́ni wọ́n máa kí wọ́n láyé lónìí wọ́n máa takò ní wọ́n máa takò ní. gbogbo yẹn lólódo eléyìí kò máa kí eléyìí kò máa kí irọ́ ni àtànákùrù ni bẹ́ẹ̀ni. kí ni ta ló mọ nǹkan tẹ́lẹ̀ yẹn ọlọ́ ló mọ̀ tán. gbogbo ohun tí ìwé sẹ́ni mo gbà tán ni ẹlòmíì ti gọ́kọ̀rọ̀ tó mọ̀ yabẹ tí ó máa gé ṣùgbọ́n náà ògbé ọ̀dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. àfikọ́ gé ọ̀rọ̀ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ni. ọ̀dá tọ́píìkì mú rí kò dáa mú rí. wọn ò sì pè ọ́ sóde wá sí rí kò sóde rí. àfikọ́ rí òyìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ láago kan òru kọ́ sì máa ṣàṣẹ lọ́n tiẹ̀ sàṣe. ta ni ń gbọ́ àbí. ẹ wọ́n lẹ́ fi mọ̀ náà n ti ń da ọ láàmú lónìí nù ó nu o. olówó ń ṣègbè olówó ẹ lè gbọ́ kí wọ́n sòsì pẹ̀lú ara wọn rárá. wá ìjọ àfa àbí. tọ́ba lọ́dọ̀ dókítà kan tó bá tírìtẹ̀ tí ò bá gbà tí ò gbà. tọ́ba lọ́dọ̀ mi ni ẹ bá fi tábìlẹ̀tì báyìí kùn kò ní fa tọmọ ya rẹ̀ ya kò ní fàyà. àwọn lọ́ọ̀yà tó bá jà tẹ́ni kọ́ọ̀tù wọ́n tó wá dì mọ́ra wọn dì mọ́ra wọn. lójà yín wèrè tẹ́ kó fún wọn ẹ wọ́n tó wá fóònù ara wọn jásí bẹ́ẹ̀ nípa ń jà bẹ́ẹ̀ni. gba tiẹ̀ kí n gba tèmi o Ọ̀yá. àjọ jẹ̀bi ni o sábà wọ́n ràn wọ́n tó wá máa sọ fádájọ́ ẹ̀ bá àmọ́jọ́ tó gùn owó yín sì ń jó lọ ìgbà tó bá yẹ parí kérésì bíi ọdún 6 wọ́n ti kọ́lé lára yín wọ́n kàn dà yókù pé lẹ́kùn kọ́ọ̀tù ẹlẹ́sẹ̀tù rẹ̀ nílé ilé sì lẹ́ ti lọ. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tó yẹ kẹ́ parí ńjọ́ kan bẹ́ẹ̀ni. ọdún 2 lè wà lórí ẹ ẹ̀ lè wà lórí ẹ̀. ẹlẹ́jọ́ ti kú ẹjọ́ sì máa bẹ́ ń kóòtù. yóò wà ń kóòtù. bàbá síbẹ̀ kọ́ ni ni bẹ́ẹ̀ni. mo ti rí nù àwọn ibi tí a ń lọ wọn kọ́ àwọn arìnrìn kún nìka báwọn náà ti rí nù ilé ẹjọ́ lè gbọ́ kò lè gbọ́ ọdún 6 lèyìn bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ní jurisdiction àti gbọ́ ọdún 5 náà àwa lè gbọ́ ẹ̀rí tẹ kó wá kò pé ọdún 10. Allah. ọ̀rọ̀ tí wọ́n sọ wájú mi ti ń parí láàrin gbogbo ẹ̀sẹ̀ jù bẹ́ẹ̀ni. wọn ni adájọ́ ìgàn tó wà lè gbọ́ ó kéré sẹ́jọ́ ẹ̀ ọ̀dà àkùnrin 6 mi wà lọ́dún tí ń bọ̀ ìbẹ̀lẹ̀ kan ti lásìdẹ́ǹtì wọ́n ti kú o bẹ́ẹ̀ni. orí ẹjọ́ ẹlòmíì ò ti wá talẹ̀ tí ó ti dolo sí o wọn wà ní ẹ lọ lé ságbàtàn lé yín ni ẹ lọ parí ẹ ẹ lọ lé parí ẹ lé. ẹ sọ fún mi ní ìdá tí wàá kóòtù náà àwọn àgbà kù lẹ́yìn 20 ọdún ọmọ tí wọn bí ń gbà náà yóò ti wá heyín yóò ti lọ ní ọkọ. àsìn lẹ́nu tí ó dá wàhálà alẹ́ dalẹ̀. ìkórìíra ìkórìíra. ìmọ̀ ẹ̀fọ́kàn takora ẹni ní pọ̀ láyé Allah. àwọn ẹ̀sẹ̀ yẹn nu. ẹlẹ́ẹ̀kejì kejì. al-ilmu li jalbil mali Allah. ẹ̀sẹ̀ tí ó tún máa bẹ tí ó máa bẹ. àwọn yóò wá wá ìmọ̀ lọ ó wà. láti wọ́n yóò fáwọn èèyàn lẹ́nu bẹ́ẹ̀ni. ọmọ tí wọ́n bá ló fẹ́ ṣe wàlímà wọ́n ti kọ́ fati àbáyé wọ́n fọ́ sí àlefu láàmì ni ẹ̀yẹ sí Kùránì fún láàrin kò ní lè ké kò ní lè ké. gbọ́dọ̀ yín náà ń lọ. mo lè lọ. ya ja'ila يا جاعل العلم له بازيا ẹ gbọ́ wọ́n Kùránì tìjára Kùránì ó wá di òwò no. Kùránì ó di òwò Yóò di òwò. ọmọ ní nàbì wọ́n kàn kọ́ ọ ní fati àti iye ọmọ máa fa àti ajá ọmọ máa bá akọ̀ọ̀rọ̀ ajá bá akọ̀ọ̀rọ̀ ajá ìyá ọmọ náà wàá jórí ó fẹ́ yí lójú àgbo bẹ́ẹ̀ ni kò ọmọ rẹ ti kéwú tán nù aláwa náà fẹ́ jó. gbogbo òru wọn náà wàá sílẹ̀ lójú àgbo ẹ wá lọ wo orú ọmọ báyìí o òun lè wàá bá mi ti ń ta tẹ́tẹ́ Allah. òun lè ń bá tó ọmọ kì mọ́lẹ̀ nínú mọ́tò Allah. wọ́n sún ọmọ kan lẹ́nì ọmọ 17 years obìnrin ó sì pààyàn ó gun ọkùnrin ó gun pa ọlọ́kadà ó gé orí rẹ̀ so lẹ́yìn wá ká àbí. mo mú ọmọ yẹn lọ wọ́n pa ọ́ sẹ́sẹ́ àgànná ẹ má jòkó jẹ ọmọ wo lẹ̀ ń wá lọ ọmọ wo lẹ ń wá. náà mo tẹ́ ti tà yín bẹ́ẹ̀ni. àní yóò wà mí wá lálẹ́ yìí yóò wà lálẹ́ yìí.
ẹ̀yin ọlọ́kadà náà ọlọ́kadà. ẹ lọ jòkó jẹ́ wọ́n ti ń pa yín ní ìsìn ẹ̀gbọ́ràn bẹ́ẹ̀ni. ìkànnì gorí ọ̀sán náà bẹ̀ yẹn nbí ojú kòkòrò bẹ́ẹ̀ bá sí wọ́ ẹ síwọ́ ìwọ ni jẹ́ yí láago 12 àwọn ibi òkú kẹrin là ń lọ tọ́ọ̀nù padà lójijì èyí dọdún tàdé ọdún olóko kẹrin tá ń lọ 20,000 ní ha mo tà látọ̀ láti ní bàkà látọ̀ sàn ọ borí ẹnu sàsùn. kéèyàn wọ́n mọ̀ kéwù mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ní kíni lijalbil mal àwọn àfa àbọ̀sọ̀ ọ̀lẹ̀kọ̀ mọ̀ kí ó ti fẹ́ kú tán ọlọ́mọ gbà yín kú lọ wa. àmín. jáde máa ṣe tiẹ̀ jáde máa kọ́yàn ní kéwù. yá ja'ilal ilmi lahu ba'ziya. dọkùn ọlọ́run gbogbo ọlátọ̀bà fún mi má yọ ìdílò ìmọ̀kú òǹbẹ. ǹbẹ lọ́rùn rẹ. yastadu amwalal masakini. kódà àlàáfíà mi ni ọjọ́ pọ̀ sí i n fẹ́ sinmi kí n má lè bóde. bálàáfíà bá ti pọ̀ tá a bá ti ń lò sí mi yóò máa pọ̀ sí ni ìwọ ni ẹ dá agúnlẹ̀ kó má lè bóde tí mo bá ti dìmọ̀ ojú kan náà yóò máa rà ní. ẹ lè kọ́ máa ń kéwú mọ́ lónìí bẹ́ẹ̀ sì kọ́ máa ń kéwú lijalbil mal. yá ja'ilal ilmi. èyàn fẹ́ dákun láàrin náà lijalbil mal dọ́jà ti fi yàn joyè ẹ̀ tí fẹ́ẹ́ ti ń gbálẹ̀ mọ́ṣáláṣí joyè. ẹ lọ yí padà ẹ jẹ́ inú ọmọ ìpàwọn náà relevant ẹ̀ ń wúlò ẹ̀fọn lóye àrọ́wàsí tí ń pèrún kò lówó ni ń jí kírun owó rẹ̀ lọ́nà ẹ̀fọn lóye. àfọlógógóró tí ń kó yẹn bá aṣojú agbo tí o gbọ́n wọ ọsọ tí gbogbo okùn àṣetánì tó wà nídìí wọn tí wọ́n fẹ́ kankan o tó tí wọ́n rùn níwájú àfa àwọn ẹ̀gbin látòrí dẹ́sẹ̀ wọ́n kun ẹnu yẹyẹ bí ẹnu ẹyẹ gbogbo ìkànnà pọ́n tó nìyà sẹ́rù wọn lẹ́ fi ń joyè ojú tó a ti àfa náà lọ yà ọ́ ọ̀nà ní ẹgbàntẹ́gbà lọ rẹ kó wọn bá tiẹ̀ lọ inú bí mi wọ́kọ̀ pé wọ́kọ̀ fún lóye ní tí náà wà ní àbáyé rà àfa yìí sá sẹ́rù ń tọ́ sóye ṣé àti kàbùkù ẹ̀ fún àti òlẹ́sìn lóye tó ìpè tàdúrà bá gbàtọ́ nídìí kéwú ń tọ́ béèrè wọ́n sì máa bùn ọ́ gbẹnu mọ́ ẹ sọ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́mi. yá ja'ilal ilmi lahu ba'ziya. mo lọ sí wá sí fún ẹ̀kan bìkan kó lọ́kọ̀ọ́ owó ọkọ̀ fún wa lábàá dojú agbo ẹ bá ṣe kí ló kè mí kì í ṣe ojú agbo ni mo bá sọ̀rọ̀ ayé ni n bá sọ̀rọ̀. ní sátọ̀dẹ̀ tó lọ mọ́jú mọ́ Sunday ṣèbí ìlà ni mo wà òjò sì dé lóru mo ní sọ Ọlọ́run sọ fẹ́ sọ fún kò fẹ́ rọ ni àwa nú ẹ ó tún dá máa lórí náà ni sáwa yọ ṣé mo jẹ́ iyọ̀ tójú oyóró ẹ̀ àbí mo jẹ́ òrí tí ń sàfórun tórun wà yọ mi. bá kú àbá kú tẹnìkan bá ní akérèmọ́lá kú sẹ́ ló bá fún mi ní káàdì èmi ò tí ì mú àjọ wọn bá fẹ́ fọ sọ àṣọ fún ìdáná fẹ́ fọ mo bá tún bá. nígbà tí ń kà báyìí ẹ gbọ́ ó di minister fún mineral resources tí yàrá ní ti rí yín. lahu ba'ziya. bẹ́ẹ̀ bọ́ mọ̀nà tá ń gbà ṣe níláàrí ẹ̀sìn mi ẹnu yín èmi ò máa rí ọ̀nà burúkú tá yín rìn tèmi mọ́tò ní èyí mú mi lọ́rẹ̀ẹ́ ọ̀jẹ̀ntẹ́dì ọkàn nígbà ní ìfọ̀nà hàn ọ̀nà wo lè mí rìn tẹ̀lé mi ká lọ́wọ́ àṣìkájọ́ ọmọ náwó rẹ̀ máa bọ̀ lóru tí ń rìn inú reserve nígbà míì mo lọ ìlú kan wá ní reserve fún bíi 2 hours àpàdé ọkọ̀ kò sí wá lẹ́yìn láago kan lóru àṣà ń lọ ni ilé ìyá máa jìnnà ọrùn máa wọ̀ láàkàlú mọ́. yastadu amwalal masakini. bọ́lá ti ké bọ́lá òun ò ní compensate ẹni tí wọ́n ń ṣe tiẹ̀. aina riwayatuka wal qawlu fi
jama Àmọ́. lọ́nà tààtùmọ̀ ní tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ìmọ̀ràtò sùfà áàhì ẹ̀ṣẹ̀ ní káwọn aláìmọ̀kan máa darí gbogbo ayé ẹ̀ṣẹ̀ ní fún àwọn aláìmọ̀kan tí ń darí wa Ẹ̀ṣẹ̀ ni. àwọn tí wọ́n lè darí ìyàwó àtọmọ Wọ́n lè darí ìyàwó tí wọ́n ń àtọmọ. darí wa Tán darí owó wa. tá a fi fọ skírínì mọ́tò 3 trillion owó tá a fi pọ́ táyà 5 trillion 5 trillion. owó tá a fi ẹsẹ̀ Kí ló dé? tọ́lọ̀ bá kan Nàìjíríà dání ó ti ní kí n má sọ tí ò dá Ọlọ́run tí ó máa dá sí. Àmín. nígbà tí pírẹsidẹ́ǹtì Buhari kú Ọlọ́run bá kẹ́ bá gẹ̀ Àmín. tí mo fi ní kọ́ Ọlọ́run bá kẹ́ bá gẹ̀ ó ti lẹ́sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ Bẹ́ẹ̀ni. gbogbo tí wọ́n sàn kọ́ ni pé ẹ foríjì mẹ́yìn ọmọ Nàìjíríà bá a ti foríjì sáà máa á tún máa na òkú ni. Àbí. ìyàwó rẹ̀ ń sun ẹkún lónìí ni Wọ́n sunkún. ọmọ rẹ̀ ń sunkún Wọ́n sunkún. pé ńgbà tó dojú gáyà tán Bẹ́ẹ̀ni. wọ́n ní kí mo tẹ́rí sí Mo i tẹ́rí sí i. mo mọ̀ sí àwọn èèyàn láyé Allah. ọmọ rẹ̀ wọn kẹ́ mọ́ jubilé tìmọ̀ ẹ̀ dákun ẹ̀ ṣàdúrà kọ́ lọ́n foríjì ni Ọlọ́run foríjì ni. àmọ́ kí bàbá wo da ìsinra ẹsẹ̀ mọ̀ Allah. bí wọn náà ṣe bí ó ṣe rí fún ọ nù Allah. owó Owó. mo rí tẹ́lẹ̀ fi sọ owó àfi tẹ́ bá gba ẹ̀mí kùrà rẹ̀ tó wò ní sẹ́jú mọ́ owó tó rànjú mọ́ wà fà owó òde tó fi ń kó sábẹ́ ẹ̀ ṣọ́ọ̀ṣì Kówó nù Kùránì. tẹ́ fi kùránì jí owó ó tẹ̀ tí wọ́n ti máa ka owó òun hàn jẹ́mọ́ ò lè Bẹ́ẹ̀ni. àfàìkéwù tá a fẹ́ ṣe 1,000 wọ́n fi ṣe 2,500 Bẹ́ẹ̀ni. ó tún pé lọ́wọ́ tiẹ̀ 150 wà ń bẹ̀ yóò kọ́ lẹ̀ Ẹni mo fẹ́ sẹ́wó. ẹ wàá kàwó kò ní pé mọ́ Àní pé mọ́. ọmọ ẹlẹ́pà àwọn jìwò sí lọ tàwa àríkọ́ àwọn òrówó jí wọ́n máa rà pápá tẹ̀ nídìí owó tẹ̀ ń kà wọ́n ra bẹ́ẹ̀ sukùn wọ́n sọ́ọ̀tì ní díẹ̀díẹ̀ ni wọ́n rẹ̀ yín wọ́n máa pàjẹ́ Abẹ́rẹ́ pa. wọ́n ra kóòkì àwọn tá à ń kawó àmú kóòkì kí wọ́n lè fẹ́ kẹ́hìn tí ń pawó ṣe ẹ̀yin ò lè burúkú yìí korand wọ́n ń kawó wọ́n tún lọ ra ṣeré wọ́n máa yá lọ owó yín náà sì náà ná Owó yín náà ni o. bí o lọ wí. aina riwayatuka walikawlu fi. ẹ gbọ́ wọ́tò sídùn amúrì ìlà ghairi ahlihi lára ẹ̀ṣẹ̀ Lára ẹ̀ṣẹ̀. tá ń ṣẹ̀ láyé lónìí Tá ń ṣẹ̀ láyé. òní ká máa gbé àṣẹ fẹ́ni tí ò tọ́ sí kó máa darí ayé Bẹ́ẹ̀ni. wàhálà títí súbọ̀ bí òjò ní ìsìn Ní súbọ̀ báyìí. wọ́n ti rún bìkan gi wọ́n rún àìmọye ọ̀nà gi wọ́n látò máa lẹ̀ pọ̀ bó lẹ́ ń lẹ̀ lọ Lẹ́lẹ̀ lọ. àsìkú ẹ̀ta ń fà á Àbí. ìkàmùndó ń bá kọfẹ́ èwo ní sọ lóòrùn Àbí èwo ni èso lórùn. tábà wá Nàìjíríà tuntun ẹni kíni Kí ni? kí wọ́n ṣe òfin ẹ̀yin ìyàwó ẹ ti kú ní ọ́fíìsì ni Bẹ́ẹ̀ni. ẹ lófin kíni Òfin kí ni? ẹni bá ti ṣèjọba rí kò gbọdọ̀ gba fọ́ọ̀mù mọ́ Kò gbọ́dọ̀ gba fọ́ọ̀mù mọ́. gbogbo sẹ́ẹ̀tì yé wọn o Bẹ́ẹ̀ni. kárọ̀ àti sínú ilé Bẹ́ẹ̀ni. ká lọ mú ọpọlọ tuntun Ká lọ bí ó mú. tiẹ̀ yáwọ́ yóò tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sísìn oríire rẹ̀ tí ì burú nísìn Bẹ́ẹ̀ni. Wàláhì bó ti tọ́nu. n ta lè ṣe nù. N ta lè ṣe nu. ṣùgbọ́n àti ẹ̀ ń kóun ẹ̀rọ̀ fọ̀ bọ́ sínú ìgbẹ́ yìí Sínú gbẹ́ yìí. tẹ́ tún fi ìtọ̀ tábà Tábí ń tábà yìí. wọ́n yàgbẹ́ tí wọ́n fi ìtọ̀ tábà Bẹ́ẹ̀ni. jẹ́mọ́ Nàìjíríà ò ní òpù kankan Pa. ó ti wá yé mi nísìn pé wọ́n fẹ́ ká kú olóko ẹrú pé wọ́n fẹ́ ká kú olóko ẹrú Àbí. kí wọ́n ti dá ayé tì kọjá kó lóun tún fẹ́ joyè kan èyí ṣe fílẹ̀ fún ẹ̀ tí ń bọ̀ lọ́la. Àbí. tó ti ń jẹ́ bọ̀ láti chairman ẹ bọ́ bẹ̀ commissioner ẹ bọ́ bẹ̀ kìnnìkan gómìnà house of assembly house of rep ẹ wá ń tó bọ̀ ẹ wá fẹ́ lọ lé mọ́ Gbogbo ẹlẹ́jẹ̀ tán. jẹ̀mọ́ bẹ́yìn lọ lé kò ní lọ sàárè. Àbí. Fẹ́ yàrá jẹ tán. gbogbo super fáyọsọ gbogbo kẹlẹ gbà tán yẹn yẹn Pátá. èyí náà ní pam èyí náà ní sẹ́ẹ̀kì Ní gbogbo ẹ̀. bàbá ọmọ ìyàwó àna nínú ìjọba. Nínú ìjọba. tí bá ń wo kí ni bàbá sáwọn èèyàn ní lọ lè mọ ni Àbí. bàbá síbẹ̀ ẹ̀dí táyà ìsinmi nísìn ṣé o bẹ́ẹ̀ ṣe ń fírẹ́ṣì Àbí. kó lè tó wá lóun mọ̀ wà lọ́fíìsì lọ́jọ́ orí ìdágó mẹ́wàá alẹ́ Ìdàgò mẹ́wàá. sí fúnpá ò ní pa sínú bẹ́ẹ̀ ni Àbí. iṣẹ́ àfàlẹ̀ yẹn ṣe dọjọ́ kù Dọjọ́ kú. gbogbo sáyẹn kú ẹ lọlé náà ni Ẹ lọ lẹ́kàn yìí ni.
abẹ́ ń gbọ́ nǹkan mi lálẹ́ yìí ni rárá o. bí wọ́n láṣẹ nísìmí bẹ́ẹ̀ bá kówó kan náà ná kan ẹ̀ tún lọ wá mi ẹ̀ tí ná kan tán ẹ̀ tún wá mi ìparí ọ̀kan ẹ̀ tí ń jà sọ́kan kalẹ̀ jẹ́mọ́ ẹ̀ tí ẹ̀ ronú kú òjijì. àwọn èèyàn lè sọ tí mo sọ yìí mi ò mọ tí ń sin ẹ́ tí mo fi lè sọ. aina riwayatuka wal-qawlu fi. ọlọ́mọ jẹ́ alápadà sí ibú ẹ̀ sí àmín ni àmín. ẹni bíi kíni kí tó fẹ́ jẹ́ mọ́mú wọ́ọ̀dù nísìn. wọn àbùkù sí kò sí lábẹ́ Ọ̀fà mọ́sá kí lọ́ọ́ tó ń wá ká wọn á ní mo fẹ́ jẹ́ wọn sèkété láti Ọ̀fà ó kọ́ ni wọ́n pè mí níbẹ̀ o nítorí mo ti dì mọ́mọ́ Ọ̀fà mo ti yẹn ságbólé wa kí wọ́n máa bá mi kírun ń kírun lẹ́yìn tí ẹ̀ bó ṣe jòkó yìí ni ìmọ̀mù lè wa èmi sàmọ́ bí tí wọ́n tún lè ya aláhàpá ó yá kí tó mọ̀ bọ̀ jẹ̀nẹ̀jẹ̀ níjọ́ kan lọ́ọ́ tẹ agbádá mọ́lẹ̀ ọ́ kí tán nù. kí ló dé tá a fẹ́ jẹun kù fọmọdé mọ́ ẹ dákun ẹni kí ni jàmọ́ kí ló tẹ̀ ń wojú mi tẹ̀lé sọ̀rọ̀ tí ò sẹ́rù ẹni tó pé máa forí tiẹ̀ nìkan ni. orí àmì náà pé ẹja tẹ sọpọlọ mi wo ẹja wò ràwọ tẹlomi náà wo ẹja wo bọ́lọ̀ ṣe pè é wò bóyá yóò tiẹ̀ bá a láàmú. àbí. luzumi abwabi salatini. ẹ jẹ́ máa bá a ti ń ké lọ ní bá tẹnubọ yín mo lè má kó bí dàsùbà. torí kíni. ẹ gbọ́ so hàn mọ́tọ́ wọ bíà ẹ tún níbi kíni bí okùn rábà náà òde lọ́fà kan ní wọ́n fẹ́ kó àmàlà síwájú mi fojú kan oúnjẹ rí rábà ló lọ ní ọkọ̀ síréètì nù àwọn ni bàbá àti fìtí sẹ́yìn àga ń bẹ̀ òun náà wàá rólù àga ìmọ̀mù tó kó èèyàn lóde ó wàá kọ́ èèyàn wá kí ni fóònù yẹ̀yẹ́ náà èyí ni bí a bá ṣe ń la àmàlà ibo ṣe sí orílẹ̀ tí ń yé kú wàá bọ agbádá kọ ìyá sọlá dòye gbogbo tí yẹn bá ti jùlọ nu jama àwọn àgbà tí ó bẹni tí ò ṣe dáadáa wí àgàdé tì sínú ọ̀rọ̀ kápẹ́lẹ́ àwọn àgbà Nàìjíríà dúró déédéé ni tí wọ́n sọ̀rọ̀ wọn di apàṣẹ afọbajẹ wá ìwò ṣe dáadáa ẹ̀ lọ yọ dànù wọ́n ò rí yọ gbogbo ẹ̀ tí ó mọ̀ pàṣẹ náà tó jìn sínú bàbàjẹ́ yìí. ọwọ́ wà ní sẹ́nitọ̀ ọwọ́ àṣẹ bí ẹ̀mẹ́fà ọ̀bọ̀sọ̀ wàhálà lẹ́dọ̀ní ṣé kò séèyàn máa lù yín ni ọdún mẹ́rin ọ̀nà mẹ́fà 24 years kọ́ ni kí ló kù mọ́. sórí ti ẹnìkan ló pé jù ni. ọ̀rọ̀ yìí gbóná lára àwọn tí ń wò mí. bẹ́ẹ̀ ni o. tọ́nà sì ni sọ ni mo sọ. ó lọ wí jèrè. aina riwayatuka wal-qawlu fi. bó lọ wí. luzumi abwabi salatini. ẹlẹ́kẹ̀ẹ́ta ti ń ṣàdúrà istiqama ni à ń pè al-istiqama bàbá ọlọ́run jẹ́ ń lé mú wájọ́ mẹ́jọ báyìí torí mo fẹ́ tú palẹ̀ fún yín kéèyàn dúró àtàbàtù kó dúró ṣinṣin pẹ̀lú ọlọ́run. Sufyan Sauri bó la wí. idha shi'ta tasa'a. àbí Sufyan bin Abdullahi níjọ́ tó ń fẹ́ kú. ọlọ́run bá foríjì ní ẹ dákẹ́ ó ní mo ṣe wà ẹ́ ó ní ọdún yìí ló pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí n ti jẹ tọ́lọ́run ò fẹ́ tí n ti mu tí ò fẹ́ tí n ti wo tí ò fẹ́ tí n ti wọ tí ò fẹ́ tí n ti fara kan tí ò fẹ́ kódà nǹkan bẹni tí ò fẹ́ lọ́wọ́ kí ló tà lè ṣe tasfiya fúnra wa tá a ká fúnra wa mọ́ bàbá ẹ̀yin lẹ kàwé ju àlọ́fà tírílíọ̀n bàbá ìyá wa nù àwọn ọlọ́pọlọ náà ìyá tẹ wò ebi gbogbo ebi yìí lójókòó nígbà tírílíọ̀n kéèyàn wá ní bíi 400 tírílíọ̀n ẹ dákun mentality craziness madness
owó tí ò ṣe é sí orí kọ̀ǹpútà ó ti dàrú Allah. àwa ní kínni Kí ni ó lóun fẹ́ ra pẹ́ẹ̀nì tí wọ́n fi kọ̀ọ̀kan tó mọ ìkọ̀ọ̀kan 10 million 10 million. tí ò ní kó certificate àlejò náà Àbí èyí tí wọ́n fi ń mú àyà pàpàpà 50 million 50 million. kí ló kónú rẹ̀ Àbí sójú tẹnì kọ̀ọ̀kan yìí lọ ni. àbí. oúnjẹ ọmọ Ǹjẹ́ ọmọ. abẹ́ ẹ̀gbọ́n tí ń wí yìí ni Bẹ́ẹ̀ ni 50 million 50 million. ó dá sí kò ní fọ́ mọ́ Àbí kò ní dọ̀tí àbí kò ní dọ̀tí. mélòó ni ó wà ara tí ó fi máa pààrọ̀ abẹ́ nǹkan tó máa wọ̀ lọ́nu torí kì í sọ́ọ̀bù mọ̀ pé yóò change ẹ̀ ẹ̀gbọ́n tí ń wí yìí ni bẹ́ẹ̀dì àti fóòmù ẹ̀ 1 billion kò tí ní kéèyàn má sàlá pé mùsùlùmí géńjẹ. في زيادة فاستقم تنال المراد ولو سموت إلى السماء. ẹni ètò ló bí àrẹ Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní ya Rasulallah kulli fil islam qawlan la as'alu anhu ahadan ghayrak. sọ gbólóhùn kan fún mi nínú islam tí ní bí ẹlòmíì mọ́ lẹ́yìn rẹ̀ bí ẹlòmíì mọ́. ọ̀rọ̀ kan tí ó sì tó mi anabi ni ayin ò lè kul qala rasul kul amantu billahi thumma istaqim sọ pé mo nígbàgbọ́ sọ́nà kọ́ wa dúró pẹ̀lú tó sọ dúró pẹ̀lú ẹ̀. tọ́nà bá fẹ́ dẹ́ sí kọ́mẹ́yàn o tó fẹ́ dàn o. àárẹ̀ ni ó dẹ̀ sí ọ bẹ́ẹ̀ni. wọn wàá fi tí o da lọ tu adìẹ sámújẹ rẹ o ẹlẹ́dẹ̀ ni ọgbẹ́rú o ní ọgbẹ́rù o. mọ da wọn lóhùn má dàn ó lóhùn. lè ṣe tí ó pa ọgàn lọ ń ṣe o. Allah. إذا شئت تسعى في الزيادة فاستقم تنال المراد ولو سموت إلى السماء. jama naam. níbi tá a ṣàdúrà ká ṣàdúrà. wọn ni wàhíyà alikiyamu bayina yadayi lẹ́yìn alalhaki kọ́tì asudki wàlúwàfáì bilahadi alahakikọ kéèyàn ó dúró níwájú ọlọ́run kankan kó dún bẹ́ẹ̀. alahakikọ́tì sudki Allah. lórí pàápàá òdodo òdodo. pé ọlọ́run bá mi ọba òdodo ni ọba òdodo ni. kì í ṣe fẹ́ẹ̀kì ọlọ́run ara o. kéèyàn ní òdodo gbogbo ẹ̀dá tó bá lódodo kò bẹ̀rù tí ó sì ní àmọ́ mo fẹ́ lọ ìlú kan bẹ́ẹ̀ níjẹ́ òní ní bá ti ń pè mí wọ́n lọ o àyà kan ti túrí apá kan àyà kan wọ́n ti yọ kíní kan ní ọkùnrin kan. ani ẹ máa wà o. kí wọ́n ti mọ̀ kí wọ́n mọ̀ sọ fún mi. nígbà tó kú bí ìṣẹ́jú mẹ́wàá ti ń wọlú báyìí ojú mi ò ṣe wò mọ́ Allah. mo bá dé bá bọ́ọ̀lù ẹ̀dọ́gbọ́n mo ní bọ́ọ̀lù ẹ̀ wà bọ́lẹ̀ wà. wọ́n yọ̀ ń dà. ẹ̀yin dà. ẹ̀yin dà. wá sí nǹkan mo wá ṣe bẹ́ẹ̀ni. èmi ò rí ipá lẹ́yìn ọlọ́run tó dá mi àbí. òun ṣe gbà pé tí wọ́n rí fi ṣe mí nínú oyún tí wọ́n fi rí mi bí tí wọ́n rí fi ṣe mí tí mo fi rìn mo fi kàwé mo fi kéwú bẹ́ẹ̀ni. ṣé nǹkan ní ó fi wá lé mi ká nísìn àbí. ìgbà tí mo tún yàtọ̀ sósì wọ́n ti poison mi tí n kú àbí. kó ní ẹja gbọ́mọ sí ẹ lọ sáà mọ tí ẹ fún ajẹ́ngbà náà àmọ́. níjọ́ tẹ́ ń gbé ayípo àdúgbò àmọ́ àwọn aláya àyà tí wọ́n ti ń na àyà burúkú sí alẹ́ nu aláyàkáyà táyà ọ̀hún tó wà nà sọmọ kékeré lẹ́nu sáà mọ iye irú wọn ni àmọ́ àwọn tí wọ́n pè alọ́kọ̀ àwọn aṣẹ́wó tí wọ́n ń dà wá dáyà. bàbá àkúmọ̀ tá ń gbà náà wọ́n ètò lọ́nà làwọn lọ́wọ́ wọn lọ́wọ́ tí wọ́n láti lè sunkún jù lóru ọmọ rẹ̀ òjì àsùn o ṣé wọn ti wọ́n á wò ni ṣùgbọ́n ní òjì ó kàn á. àmọ́lé ọ̀rẹ́ pa ẹ̀ ti jẹ níjọ́ náà àmọ́lé ọ̀tá bẹ́fà búrẹ́dì àjẹkù à ń jẹ lọ náà nù wọlé gba ẹ̀bà
ìyá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá ti wá dìrọ̀lẹ́ ọmọdé yóò ti wá ru àmàlà yóò fi irú ba yí ẹ̀fọ́ jẹ wọ́n á máa gbé fún mi ìyá dáadé yìí wá kéjọ kan yóò fún lẹ́yẹ bàbá náà abẹ́jọ́ káì ìwọ́n ọmọjọ́ títí ń lọ ni ṣé léyìí kò sí nípa àtúlẹ̀ fún kí ló dé tẹ̀ ẹ̀ gbà pé lọ́lọ́ ma wọ́n ti máa sọ fún àfàkùn máa sọ tó fẹ́ sọ ìjọ nǹkan ló yẹ kó sọ. jamu ọrìn bó lẹ́rìn tẹ̀ ní kú sọ́nà ọlọ́run nìkan yà nọ́fùsù síhi abàdá. yà nọ́fùsù síhi abàdá. ẹ̀mí máa rìn lọ. wàlá tuhibbi ahada. má fẹ́ ń pa. ilali jalila samada yà nọ́fùsù muti kamada. lámọ̀dájú ni. ní o. èmi wò sọ́tẹ́ gbàdúrà ń dá mi wò ní nígbà yẹn náà ní ẹ̀rọ sẹ́sẹ́ ni wọ́n ti wá dùn lọ́rùn omi nǹkan ni wọ́n ti fà yọ ẹ̀rọ tó bá dé kò ní lè sọ̀rọ̀ mọ́ torí pé kí ni mo ti máa sọ̀rọ̀ láàárẹ̀ wọ́n ti yọ mo ní sọ́sọ́jú yín sẹ́rẹ̀ wọ́n ti ń sìn àbá àṣà àìmọ́ tó ṣe mí wọ́n fẹ́ ya wèrè dòní àwọn àṣà sọ̀sọ̀ kú sọ ẹ̀rọ mi wàá pè mí ẹ̀ lónìí náà sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ ẹ lọ́lọ́ ń lé mi ni ẹ lọ́lọ́ àti sẹ́. ìyá anábùsọ sí àbádá. dókítà wa wá ó lẹ ti ń sọ̀rọ̀ jù mú ni wọ́n ti fi ronú di para lù mí kù ẹ jẹ́ kí n máa dáhùn. ǹjọ́ mo dé mo bẹ̀rẹ̀ wá sí èyí tí mo ṣe lábùjá nǹkan mo kó tíra lọ wọn a máa jáná sí mẹ́ta lọ lọ́sítà náà sí bàbá wọn wà tó máa sọ wá sí lọ kí ló kàn mí jẹ́mọ́ kí lẹ̀ ń rí lẹ́yìn ọlọ́run ọwọ́ àrí ayan funfun ọláyé sí ọ ayan tó gba ní olùbọ́ kọjá ó sì rìn ní. wàlá tuhibbi ahada. ibi tá a gbé jọ mẹ́jọ ni istikama kéèyàn ó dúró pẹ̀lú ọlọ́run mi ẹ̀dá títì ọlọ́run ó gbé wá jìgìjìgì ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró tí yóò padà sí ní tọ́fẹ́ náà ni. ìlàlẹ̀ jalila sọ́mádà yànnà sùmùtì kàmádà. ibi tá a lọ lálẹ́ yìí nù àti ìdébẹ̀ gángan o torí òpó bíi mẹ́wàá ni gbogbo ẹ̀sìn lẹ́gbọ̀ọ́ insha Allah. Àmín. lọ́dà kọ́ mọ́ lókun ní sọ̀rọ̀ bàbúrúkú ti dá mi lóhùn pé èmi náà ní sọ èyí náà sì lọ́lọ́ jẹ́ àjọgbọ́ kí lè yẹn bá ká tí wọ́n bẹ̀rù ọlọ́mọ èmi ní ń kùn lóru àásín tí ò mọ ibi tí ó gbà mọ́ tí ó kàn rìnrìn kùnrin ọdẹ kìnnì kan dó gíní ń dé bóde ọ̀rì pa sí ni èsì ọ̀dẹ lásán kan kúnlé ó ní ẹgbàá mi ọ̀dẹ múṣẹ́ tọ̀sán ọ́fíìsì kó wá bí tí ẹgbàá lọ ó lè sí ṣùgbọ́n lè hàn yá àwọn ti dé ó ní ìjọ ọjà àwọn ó tà ìwọ́ tó gbé ẹran burúkú sínú deep freezer tí ń rùn tí ń sin wá pé bolé rẹ̀ kò tí ń pa. ẹyẹ tó fò tó kọlu gíláàsì. tó kàn kọlu torí ẹ yí tiẹ̀. ó nà yá wá lóru. ó wọlé ó sì rìn ní ẹyẹ rírẹ nínú kínní ni reflection ló dẹyẹ láwọn ó kàn forí gbá kínní àìmọ̀ ẹyẹ tó forí gbá mọ́tò mi tó tu lọ́rùn dànù olókè mi irọ́ ni alẹ́ nìkan ní bàbá ó dẹ́rù bara rẹ̀ òun náà ló sọ fún mi o wọ́n fi fóònù sí vibration fúnra rẹ̀ fóònù tí wàá bọ́ sábẹ́ pílò ẹ̀wẹ̀rẹ̀ tí ò ní mọ́ ni èyí wọ́n ṣe olùdarọ̀ ló bá sájáde òwò àyà òun náà ló fi sí àlámùfá èyí wọ́n ṣe òwò àṣà lọ òun náà ló wá bá mi ó ní kò dáa kí ẹ má lọ lọ́hùn ó ní fóònù ó sì yẹ pé ó ti sùn lọ ọpọlọ rẹ̀ sí tòsí mọ́ ló bá náà yá dé náà ń kùn mọ́ níwọ̀n òkun fóònù ta lọ rí bàbá sódà kéèyàn kú kó mọ́ ti rìn tí ó pa ni ibi tí a sinmi lálẹ́ yìí náà ẹ bá mi tọ́jú ìwé yẹn
ẹ bá ń bẹ táyé bẹ́ẹ̀ni kó bá ń tọ́jú ẹ̀ ẹ bá bàbá tọ́jú ẹ̀ o. à á ṣàdúrà nísìnyí náà lásàdúrà nísìnyí. bó o lọ wí ká máa lọ lé aliful kitabati náà láti máa ké lọ. wa ba'du hurufiha. chairman wáàsí wa wá sí wa. alhaji abdulkabir èjì èjì. ọmọ tó ṣọra jí. lamma istaqama. nígbà wo ni pé ọmọ kí omi ti dàgbà bẹ́ẹ̀ni mo ní káwọn kan ọmọ jálága bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni àbí bàbá wa Sọládòye bá a sọ ládòye. lẹ́yìn àgọ́